Ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún 2024 tá a wà yìí, ìyẹn Tuesday the 24th of September 2024 ní ìròyìn ìbànújẹ́ náà ló máa jẹ́ àwọn èèyàn nígbà tí wọ́n ní gbajúgbajà obìnrin olórin Islam ní Rukayat Gawat Oyefeso tó mà ló kú lójijì tí wọ́n sì ní láti alẹ́ ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, ìyẹn obìnrin náà ló kú lójijì. Bó tilẹ̀ jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ náà ló ń ṣe àwọn èèyàn ní kàyéfì, ló ń ṣe wọ́n lè mọ̀ tí wọ́n ń kọ́ haha pé ó ṣe wá jẹ́ Rukayat Gawat nítorí pé wọn àgbúrò pé ń ṣàìsàn tàbí nǹkan kan ń ṣe é. Kódà àwọn àmì tiẹ̀ ń wò pé àbò oníjàmbá mọ́tò ni, ṣùgbọ́n tó jẹ́ pé ìwádìí ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe ní pẹ́ẹ́rẹ́ látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ Rukayat Gawat tó súnmọ́ ni pé àìsàn ráńpẹ́ kan ló máa ṣe ọmọbìnrin náà. Aláìsàn tó ti ń bá a fẹ́ràn láti bí ọ̀sẹ̀ kan méjì sẹ́yìn ló máa padà gbẹ̀mí ẹ̀ ní alẹ́ ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday inú ọ̀sẹ̀ tí a wà yìí, ṣùgbọ́n tó jẹ́ pé ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday inú ọ̀sẹ̀ tí a wà yìí ẹni ariwo kú ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ jáde síta. Nígbà ayé Gawat, ọ̀kan pàtàkì láàrin àwọn olórin obìnrin Islam òun ni lórílẹ̀‐èdè yìí, bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀ ló ti tàn káàkiri pàápàá nípasẹ̀ iléeṣẹ́ Òkìkí Films tó wà ní abẹ́ ẹ̀. Yàtọ̀ sí eléyìí, bàbá Rukayat Gawat tó tara ẹ̀ ní Òkìkí tó jẹ́ gbajúmọ̀ àfáà tó máa ń ṣe wáàsí inú àwẹ̀, ìyún Alhaji Aremu Razak Gawat, òun náà ó jẹ́ gbajúmọ̀ àfáà nílẹ̀ Yorùbá kó tó di pé wọ́n jí bàbá náà gbé lọ́dún díẹ̀ sẹ́yìn tí wọn kò sì rí i mọ́ láti ìgbà tó ti jí gbé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí. Bó tilẹ̀ jẹ́ wípé Rukayat Gawat ó jẹ́ olórin Islam, ó tún jẹ́ ọmọbìnrin tó tún jẹ́ àwọn ẹlẹ́yinjú àánú tó máa ń ṣàánú, bẹ́ẹ̀ ló jẹ́ ìyàwó ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá iléeṣẹ́ àjọ adójútòfò ìyún insurance ìyún Alhaji Oyefeso. Ṣá o, ọkọ àti àwọn ọmọ ìní Rukayat Gawat ló fi sílẹ̀ sáyé, bẹ́ẹ̀ ni wọ́n ti ṣètò òsìnkú ẹ̀ nílànà Islam tó sì jẹ́ pé ariwo ẹkún ìlú gba ògbó Nàìjíríà pàápàá láàrin àwọn olórin Islam dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.